Ekaro, Ekason, Ekale, as we testing Goa. This is crossblogxtv. Don't forget to subscribe, like and share. Ẹ̀yin tèmi, ó ti tún ṣẹlẹ̀ báyìí o. A ní ìran Bàbá Adébáyọ̀. Every time tí ìran yìí bá ti ń wá sí ìmúṣẹ, òun náà ni a máa mú ìran yìí wá. Because wọ́n ti jẹ́ iṣẹ́ ìtẹ́lẹ̀. Wọ́n ní kí Sunday Igboho ṣọ́ra. Bàbá yìí dìídì dárúkọ pé OPC, pé kí wọ́n ṣọ́ra fún ẹgbẹ́ OPC. Ẹ wo òun ni àwa mú ìran ìwà padà pé ẹ̀gbọ́n tí Bàbá Adébáyọ̀ sọ fún Sunday Igboho pé kó ṣọ́ra o torí ẹgbẹ́ OPC torí wọ́n ní wọ́n máa lára ẹ̀ ẹja àjọgbọ́ lẹ́nu Bàbá Adébáyọ̀. Sunday Igboho, hear me. Ọlọ́run sọ fún mi kí n sọ fún ọ. The Lord told me to tell you. Olúwa ní kó ṣọ́ra. The Lord said you should be careful. Fún àwọn ẹgbẹ́ tí wọ́n ń pè ní OPC. Ìwọ nìkan ló fẹ́ kó máa gba glory, o fẹ́ máa gba glory bí tó bá ti ṣiṣẹ́ wàá sọ wàá sáré bọ́ síta pé o ti ṣiṣẹ́ báyìí o ti ṣe nǹkan báyìí wàá máa gbé kámẹ́rà káàkiri. Ṣé wọn nìkan lọ́lọ́run dáyé fún ni? Ṣé wọn nìkan la lágbára ni? Àtẹ́wọ́ fún Àgbẹ̀kọ̀yà. Àgbẹ̀kọ̀yà tí mo ti dààmú níbi ẹnu dààmú dé gan yóò ti bẹ̀rẹ̀ tó bá kà wọ́n. Ní section by section. Ṣé ó fi hàn mí pé Àgbẹ̀kọ̀yà yẹn lára. Wọ́n gba oríṣiríṣi ẹgbẹ́ lálejò. Ọ̀tẹ̀yà Àgbẹ̀kọ̀yà kàṣà. Àtẹ́wọ́. Ṣé òun náà làwa ti gbọ́ yìí báyìí sí? Ṣètúbọ̀ tí Sunday ní àwọn Àgbẹ̀kọ̀yà wọn ò ṣe ìlara wọn. Àwọn OPC náà ń ṣe ìlara ẹ̀. Ẹ wo ẹ̀wọ̀n kan fìdílé nǹkan ẹja àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ Prophet lẹ́nu Bàbá Adébáyọ̀ torí tí bàbá yìí bá ń sọ̀rọ̀ àwọn ẹlòmíín máa rò pé bóyá wọn ò mọ nǹkan tí wọ́n sọ wọ́n máa ń ní kẹ́kọ́ lẹ̀ torí ọjọ́ tó bá wá sí ìmúṣẹ kí a lè máa ṣe ìrántí sí àwọn ìran yìí ẹ máa fi opinion sínú comment kẹ́yìn náà kẹ́ máa drop bẹ́ẹ̀ bá ṣe feel ó bá yẹ̀rẹ́ lọ́kàn yín ẹja Olúwa ní kó ṣọ́ra gan kí n sọ fún ẹ. The Lord asked me to tell you. Má bá wọn jà o. Olúwa ní tó o bá ti bá wọn jà. The Lord said once you don't fight with Tó o them. bá ti bá wọn bínú. Once you are not angry with them. Olúwa lóun máa gbé òun máa tú àṣírí kan. The Lord said he's going to expose a secret to you. Láti àárín wọn sí ọ. From among them to you. Olúwa dẹ̀ sọ fún mi wípé. And the Lord told me that. Òun á dìde láti ṣẹ́gun fún ọ. That is going to arise to give you victory. Olúwa sọ fún mi pé kó o gbìyànjú láti ṣọ́ra. The Lord said make attempt to be very, very careful. Lákòókò yìí Sunday This time Igboho. around Sunday Igboho, be very Sunday careful. Igboho. Be very careful. Olúwa ní kó o ṣọ́ra. The Lord said you should be careful. Ọlọ́run bá mi sọ̀rọ̀ débi pé Olúwa ní kó o má finú wénú. Wọ́n pílánù lórí ẹ gan. They are seriously planning concerning you. Àwọn tí ò tiẹ̀ fura sí gan. Even those that you least suspected. Ọ̀gbẹ́ni Sunday Igboho. Sunday Igboho. Àwọn tí ò fura sí. Those that you least suspected. Wọ́n pílánù o. They are seriously planning. Àwọn tó ń bá ẹ rẹ́rìn. Even those that are laughing with you. Olúwa ní tó o bá lè The Lord ṣọ́ra. said if you can be careful among Olúwa ní them. tó o bá lè ṣọ́ra. If you can be careful among them. Tó o pa ìjìnlẹ̀ ẹnu rẹ mọ́. And you can keep your mouth and keep your secret. Olúwa ní àwọn tó ń pílánì. Those are those that are planning this evil towards you. Nínú wọn máa kú. Among them, they're going to die. Àṣírí máa tún tú gan. And you get more secret open up. Ẹ̀rù gan wá bà wọ́n. Ṣọ́ra fún àwọn nǹkan ìjìnlẹ̀ tí ó máa tẹnu rẹ jáde. Àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀. Those words are mystery. Àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ìjìnlẹ̀. Those hidden words that are secrets, that Olúwa ní are kó mystery. ṣọ́ra. The Lord said you should be careful. Jọ ṣọ́ra. Please be careful. Ṣọ́ra.